kámẹ́rà bẹ́ẹ̀ sà. No, ọkọ padà. Síkè yìí. Ibi tí ó dá sí. Lẹ̀kẹ̀ rẹ̀ gan wà lélẹ̀. Ilẹ̀kẹ̀ dà. Ó ti já. Pátádà. Bàtà òní. Gbogbo kíní wọn ni kẹ́kọ́ àti ìtọ́ṣẹ́ yẹn. Pátápátá. Gbogbo àwọn ilé. Mo ló kọ́ ṣẹ̀ sí. Ilẹ̀kẹ̀ dà. Lẹ̀kẹ̀ ni ó ti já sílẹ̀ lẹ̀. Ó ti já sílẹ̀ lẹ̀. Ẹ máa fídíò. Wá fídíò ojú ẹ mọ̀. Fídíò ojú ẹ bẹ́ẹ̀. Ẹ bọ́ báyìí. Tébù yìí náà máa gbé. Ló wà nínú kìnìún. Ẹ̀jẹ̀ ní àyè. A máa kú dédé àkókò yìí ò gbogbo ẹ̀yin ènìyàn mo kí wa o yóò dára fún gbogbo wa ànírà ní sọnù ànífojú sunkún ọmọ o ọ̀rọ̀ Àfáà Bello tó pa ṣé Hafsa àbí Hafsọ ni wọ́n ń pè ní èdè mùsùlùmí Yétúndé Ṣá ní ìlú Ìlọrin ní Kwara State eléyìí mọ̀ tún ọmọ sóni lọ́wọ́ ọmọ sóni lọ́wọ́ o kí ló dé Ọlọ́run tó èmi á kàn rọ̀ wá máa bẹ̀ wá gbogbo ẹ̀yin mùsùlùmí ẹgbẹ́ wa òótọ́ ọ̀rọ̀ máa ń dàbí ìsọkúsọ ó máa ń dàbí ó máa ń korò létí kò sí ní tán fẹ́ ṣe tí ìdájọ́ ò ní wáyé fún ìránṣẹ́bìnrin gbogbo ayé ló ń pariwo pé justice for Yétúndé Hafsọ justice for Hafsọ Yétúndé ọmọ tí ò tí mọ nǹkan kan tí ò tí wọlé ọkọ tí ò tí bímọ tí ò tí ṣe nǹkan gidi láyé adẹ̀kímọ́lẹ̀ Bello yìí ò mọ̀ dájú o ọmọ Ìlọrin ni básìrí ò bá tú lẹ́yìn ọdún díẹ̀ àwa máa ṣe ṣéwù fún Bello tọ́dọ̀ náà ti gbé mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ wọ́n á dẹ̀ ti fi wọ́n joyè ńláńlá wọ́n pọ̀ bẹ́ẹ̀ o àfáà kan sọ̀rọ̀ tó lọ́pọlọ mo gbàgbé okò àfáà yẹn wípé tó bá jẹ́ èèyàn kan ló ṣẹlẹ̀ sí this very Bello ó wà náà tó máa bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tó máa kọ́ pariwo wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn Ganu Sábọ̀ àfáà Ganu sí tá máa ń ṣépè ara wọn ni àwọn náà ní kínníkínní wọ́n ní skeleton ní cupboard Rasidi Saheed àwọn náà ní kínníkínní tẹ́bá tí gbogbo wọn tó ń sáré bọ́ta tí wọ́n ń ṣépè tí wọ́n fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ rárá wọ́n ní búburú kan ní abẹ́ aṣọ ìmọ̀ràn mi ni pé gbogbo ẹni tó bá níwà burúkú báyìí lọ́wọ́ ó wà lọ́dọ̀ wòlíì o kódà ó wà lọ́dọ̀ oníṣẹ̀ṣe tá a bá ní òsì lọ́dọ̀ oníṣẹ̀ṣe pé kò sí lọ́dọ̀ oníwòlíì à ń tanra wa jẹ ni níbàdàn ní àpáta wọ́n sì mú ẹnìkan tó ní chọ́ọ̀chì báyẹn ọ̀dọ̀ òun dì náà pé nǹkan báyẹn ra pààtì yẹn ni òun pẹ̀lú àwọn tó pa nǹkan kan bọ̀ àtẹ̀ntọ́ ra pààtì yẹn ẹni gbépo lọ́jà ọ̀jalẹ̀ ẹni tó gbà lórí ẹ̀gán lọ̀gá olè gbogbo wọn ó lè ní. ọmọ kan náà bímọ fúnra lára rẹ̀ wọ́n lọ kọ́ṣẹ́ babaláwo bóyá dàmọ̀dì ni ó bímọ fúnra rẹ̀ lábẹ́òkúta lẹ́yìn ọjọ́ kẹjọ ó gbé ọmọ yẹn ó dẹ̀ dù lọ́rùn sẹ́rí kò síbi tí ò sí ó wà lọ́dọ̀ mùsùlùmí ó wà lọ́dọ̀ kìrìsìtẹ́nì ó wà lọ́dọ̀ oníṣẹ̀ṣe but ẹ̀yin ilẹ̀ ìfẹ́ gbòòtọ̀rọ̀ àti ẹ̀wà á mọ̀ pé yóò ṣẹlẹ̀ sílùú Ìlọrin tó jìnnà síná tó súnmọ́ àlùjánnà a mọ̀ pé yóò wá ṣẹlẹ̀ sí ọmọ ìlú Ìlọrin kì í ṣe pé ó wá gbé bẹ̀ ẹni bọ̀ tó bá gbọ́ Bello nílọrin ọmọ Ìlọrin ni a mọ̀ pé yóò padà ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin ògo òṣùpá ògo ràwọ̀ tẹ́ ń jà nítorí cartoon tí wọ́n yà sórí mídíà ṣé ẹ̀dẹ̀ mọ̀ wé o ẹ̀ka newspaper ni tẹ́ máa rí àwọn cartoon tí wọ́n yà tó jẹ́ wípé àwọn kan máa gbá president lẹ́sẹ̀ àwọn kan máa sokùn mọ́ president lọ́wọ́ máa fi mọ́tò wọ̀ oríṣiríṣi àwọn cartoon ni wọ́n máa ń yà lóríṣiríṣi nínú newspaper ayẹ́pẹ́ tó publish ẹ̀ yóò ṣẹ̀wọ̀n vendor tó tà yóò ṣẹ̀wọ̀n oh God editor yóò ṣẹ̀wọ̀n tó bí wọ́n kọ́ tẹ̀ báyìí pé fọ́tò ló ṣe ó kàn bá wọn ṣẹ́ ẹni yóò ṣẹ̀wọ̀n 27 counts lẹ́ti gbé sílẹ̀ fún
ó blasphemy lẹ́yìn bá káàkiri ẹ̀yin ògo ṣùpẹ́ ògo ràwọ̀ ó blasphemy defamation of a character oríṣiríṣi àwọn nǹkan tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ lẹ́tẹ̀bàtì àtúnṣe bálàfẹ́ ó ṣe ìjọba àtúnṣe bí àwọn ọmọ tá a kó sílé kéwú bí wọ́n ṣe pọ̀ tó tí wọ́n nílé ìwé tí wọ́n fẹ́ lọ lọ́jọ́ ọ̀la tí wọ́n níbi iṣẹ́ tí wọ́n fẹ́ lọ lọ́jọ́ ọ̀la àwọn ọmọ tó wà nílé kéwú tí ò ní iṣẹ́ tí wọ́n fẹ́ dálẹ̀ tí wọ́n fẹ́ fi ṣe sígbà tán náà bá tí wọ́n ti graduate tán ṣe wòlímọ̀ tán kí ni wọ́n fẹ́ ṣe irú nǹkan náà ni gbogbo wọn padà máa ṣe tọ́rọ náà fẹ́ dàbí àfa ńlá wọ́n fẹ́ dàbí àfa àgbà gbogbo àwọn tó wà nílé kéwú lọ́wọ́lọ́wọ́ báyìí kí la fẹ́ ṣe sí for God's sake ẹ bá ní wá nǹkan ṣe sí eléyìí ti ṣẹlẹ̀ ọ̀bẹ ti bá ọmọ lọ́wọ́ bó ju ọ̀bẹ lẹ̀ ọ̀bẹ ti ṣe tó fẹ́ ṣe káwọn ìjọba kan bá ní ṣe ìdájọ́ òdodo káwọn òbí ọmọ yẹn kan má jìyà gbé ìfún kan náà lẹ́wọ̀n kan wá pa kó padà di ọmọ ọlọ́mọ ẹ jẹ́ á ṣọ́ra gbogbo àwọn ẹlẹ́sìn à ń bá kíní lọ́wọ́ pásítọ̀ à ń bá lọ́wọ́ oníṣẹ̀ṣe à ń bá lọ́wọ́ àfà ohun tá à ń sọ fún wa nìyẹn kẹ́nìkan wá wẹrẹ ẹ̀ mọ́ kẹ́ máa sọ pé rárá o mùsùlùmí nìkan ló mọ́ jù kò sí kíní kan bẹ́ẹ̀ lọ bá àlù kan sọ pé láéláé gbogbo wọn tó ń pààyàn àwọn oníṣẹ̀ṣe ní kíní kankan sọ ti tán báyìí sóníṣẹ̀ṣe náà lélẹ́yìí ẹ̀ sáàfin oníṣẹ̀ṣe ń lu Ìlọrin níbo lélẹ́yìí ti wáyé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká sá eré ká paná gbogbo wàhálà yìí ẹ jẹ́ kọ́lọ́mọ bá wa tú àṣírí gbogbo àwọn wọ̀nyí lọ́kọ̀ọ̀kan yóò dára fún gbogbo wa o ọkàn wa ó balẹ̀ ojú òní tiwa a ní sọkún o. àwọn ọmọ yẹn iṣẹ́ òun ló ṣe skul ló lọ skul lọ́wọ́ wá skul àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀kọ́ náà wà ní báyìí mo ní wọ́n ń gbé bẹ́ẹ̀ o rẹ́ǹtì náà bí wọ́n yí pàdé rẹ́ǹtì wọ́n náà fẹ́ẹ̀sì ìgbà kan lọ gbé lẹ́rí tó ìgbé ọ̀nà ìṣẹ́lẹ̀ lẹ́rí tó ìgbà kan lọ gbé bẹ́ẹ̀ tí ó fẹ́sẹ̀ ó jẹ́ pàdé wọn lẹ́nu ó rò bí wọ́n sọ́kọ́ wọ́n máa rí wọn gbé bẹ́ẹ̀ ní wọ́n nìkan ayé àgbélẹ̀kọ̀ rẹ̀ kílókọ̀ rẹ̀ Afsa kílókọ̀ ayé kọ̀ lọ́jọ́ fẹ́ẹ̀ nìkan Mọ̀lọ́dí mọ̀. Ẹ̀fọ̀rọ̀ àríkà máa ń gbòdì náà. Kí wọ́n sẹ̀rẹ̀? Ní ìlọ́ṣọ̀ mi, ìlọ́kọ̀ nípa. Ìlọ́kọ̀ nípa sí náà ní bẹ́sàrà yìí. Ṣé ẹ mọ̀ tó wọ̀? So ìjọ ẹ̀ ó láwọn ṣe ẹgbẹ́ kankan àwọn ọ̀rẹ́ àwọn ṣe lórí kíkò. So táìmù tó dá mi fún àwọn akẹ́lẹ̀ ìlú wọn. So ó dà padà níbi tí òkúrò àwọn àjọ àdìmọ́wà ọ̀sán tó wá jẹ́ kúrò ní sùkúl. So ó dà padà níbi áfítà tí ó tó wá sọ́dọ̀ rẹ̀. So bó ṣe dé ń sọ mi pé èyí ti jẹ because ń jẹ́ pé mi pé ẹ̀rọ ní discipline ní pé bí 5 bá ṣe ẹ̀yìn gbọ́dọ̀ ìka ìgbọ́dọ̀ ẹ̀rọ ní 5. So ìgbóyà ní tí ẹ̀rọ adé lóhùn ti jẹ pé oúnjẹ ìlú nínú bá wà lọ sí ọ̀fẹ́ lọ́wọ́ wàhálà yóò tó sọ ní tẹ́lẹ̀ náà sórí asma bí kìíní ẹ̀rọ ó ń tà àdàpọ̀ rẹ̀ ó lè máa ń bí stop ní káwọn fìfì gan kan fún wa. So ìgbà tí mi máa lọ láti jẹ bẹ́ẹ̀ ẹni mo ti rí pé ní gas ìgbìmọ̀ báyìí. So èmi náà mo ṣọ́ọ̀kì ìjọ yẹn ọ̀gbà bí wàá rí pé kíní ẹ̀ ti ṣẹlẹ̀ pé ó ti bá lọ ní ìlọ́ṣọ̀ ní ìlépa ló síta pé àbí àgbọn bá yà bí kíní kan pé ní báyìí. So mo wà láti mo pé wọn jù. bí kíní ilé ilẹ̀ tó wà ní ẹ̀sìn ìjọba Kò sí. Gbogbo fún àbúrò. Ìgbà ló kó síbẹ̀. Ok. Hello. Lóòótọ́ gbé kékeré mọ̀ ọ́tọ́ nǹkan ó ti rí bẹ́ẹ̀ yẹn. Ṣé kò tètè gbé lọ sí ọ̀sán táwọn lè bẹ́ẹ̀ tẹ̀lé náà? Kí ló mú ẹ gé? kọfí mọ́ mú ti fẹ́ ṣe bọ́ọ̀dì Níjọ́ ló gé gbé ló tóbi síbẹ̀. ìjọ ìrìn àbí abẹ́ ọjọ́ ìrìn Ṣé òun ni wọ́n ti ìjọ mọ́ndé. pẹ́ nípa ti tẹ̀lé lọ́sí? Láti ara rẹ̀ lè pé mọ́, ọkàn parọ́ ni. Excuse me. Ó fún yóò pé wọ́n àti bẹ́ẹ̀ rí ó mú wọn níbi tí kìnìún ẹ̀ wá. tí kíní ẹ̀ tún bá Ẹ jẹ́ ká wọ́dà àwọn tó kólẹ̀.
tí wọ́n dà sí wọ́n gbọ́dọ̀ rẹ̀ ọgbọ́n mi tó kúlẹ̀ láti mẹ́ mo lọ́ dà sí kò yé sí sọ ọdún àti ìbùsùn jẹ́ àpòkè. ìjọ wo ni ẹ ṣe gan. ìjọ Monday bọ̀ ìjẹ́ ẹ̀ta àbí ìjẹrin ni wọ́n mú rìpọ́tù yẹn wá wọ́n fi tíráàkì kínní yẹn káńtà mọ̀ ti bá àná làwa tó ẹ̀mí ilẹ̀ ń gbélé ẹ̀mí ilẹ̀ yóò ṣiṣẹ́ ìwọ ìkọ́ rẹ̀ sáfì wọ́n nìkan fúnra rẹ̀ pàtó nǹkan ìgbà pàtó yẹsà. ó ti di mélòó ló ṣe ṣe òṣèré wá ló fún ẹ nígboyà àti gé. ẹgbẹ́ ìbájú ní option. Aláyé ọmọ ìwé mọ ìdájú lánàá ni. òun náà ni onígbà ìmọ̀ ilẹ̀ sáyẹn ìgbésọ́jú rẹ̀ lánàá. mo rí ìlú wo. o ní option. wọ́n mọ kékeré yìí. pàtó nǹkan náà. ọ̀nà náà àti àrẹ́jì. wọ́n mọ kékeré yìí. ẹbí ẹ̀ bá rí i ọjọ́ ọ̀tẹ̀ ló ń lọ. ọmọ àtàlẹ̀ kòtò nítorí náà ni nílé alégẹ lẹ́yìn ìgbà yìí. lálẹ́gẹ̀ ni. onísàlẹ̀ kòtò olùkọ́ ní sàlẹ̀ olùkọ́ ní sàlẹ̀ dísìn dáadé ní sí. All the time. wọ́n mi ẹ̀kọ́. ògbólù ẹ̀kọ́ àṣàṣọ ń ta wọ́n. nọ́mbà kí ni ẹ nínú wọn nọ́mbà kí ni nọ́mbà ọmọ yẹn ìwọ náà ní first born bàbá yẹn náà mẹ́kì àwọn mélòó ni wọ́n wà lẹ́yìn àwọn márùn-ún àwọn onídìí kò ṣògùn owó.